jà sí òpó náà wọ́n ti ń pè okay wọ́n ti ń jára wọn ó ti mú dé ó ti cut báwọn míì máa fi padà kíá okay ẹ kú àjẹ o àdè láyè púpọ̀ lẹ́nu ń jára wọn o ètò ní pẹ́ parí. Hello ẹ kú àjẹ o ẹ jọ kíákíá ẹ jọ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. ṣé tọ́mọ ti dàgbà wọ́n ti bímọ tán how many years lọ́ fi ti bímọ tán ìgbà wo lọ́ bí ètàn gbígbẹ̀yìn ó ti tọ́dún mélòó ok ọdún mẹ́ta ó yá ẹ kúrò lórí òpó dókítà máa dá yín lóhùn. ó ṣeé ṣe kí obìnrin tó ti bímọ tán pé ọmọ tó bí lásán lọ́dún mẹ́ta yẹn kí ọyàn yìí máa yọ ní ara inú ọmú obìnrin báyẹn ibo ọmọ mi tẹ pé wọ́n ẹ̀ṣẹ̀ bí tẹ pé ọmọ ìkókó mi máa nu wọn máa ń yọ mílìkì láti inú tó bá rẹ ṣe rí òun nìyẹn kì í ṣe pálébù kankan ó wà wọ́n tí bá ti wá di pé nǹkan tó ń yọ mílìkì yẹn ó ti wá di pé bóyá ó fẹ́ dàbí ẹ̀jẹ̀ àbí kó dúdú ìyẹn ni màá kó lọ rí dókítà wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ nìyẹn so àrùn jẹjẹrẹ ti fẹ́ ó pọ̀sù yẹ pé àrùn jẹjẹrẹ ló fẹ́ wá yẹn so kàn lọ rí dókítà wọn wọ́n lè ṣe àyẹ̀wò ṣùgbọ́n tó bá dẹ̀ pé ó dàbí mílìkì yẹn ni sẹ́yìn tó ti gbọ́ lẹ́nu ọmọ lọ́dún mẹ́ta sẹ́yìn tó bá yìí yọ omi yẹn. wọ́n ní kò sí nǹkan tó ṣe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àfi tómi yẹn ò bá ṣe funfun tó bá dúdú tí ó bá ti bímọ tán ló kù tó ń bèrè bá tó bá ti dìpọ̀ fọmọ lọ́yàn tó dẹ̀ ti dá tó ọmọ yẹn ti tán ti ń bá àná ṣe máa ń pè wọ́n ti wọ́n ọmọ lẹ́nu ọmọ tí ò bá fẹ́ lóyún míì tó o lè fi sílẹ̀ ṣùgbọ́n tó bá yẹ kó fẹ́ lóyún míì mílíkì tó yọ lára ọyàn yẹn a gbúdọ̀ dá a dúró so that a lè lóyún. báwo lẹ ṣe máa dá dúró. ó láwọn oògùn tó yẹ máa wá sọ́dọ̀ dọ́kítà. bẹ́ẹ̀ni. èèyàn kan ọkùnrin kan tiẹ̀ sọ pé ṣé òun lè máa mu ọyàn ìyàwó òun pé torí òun wò pé kó má lọ di àrùn jẹjẹrẹ mọ́ lára téèyàn bá mu ọyàn ìyàwó yàn. kò sí nǹkan tó burú ń bẹ̀ èèyàn lè mu ọyàn ìyàwó ẹ̀ mílíkì tó yọ níbẹ̀ ara àgbádùn náà ni. kò sí nǹkan tó burú níbẹ̀. ẹ kọ́ àjẹ́ o ẹ jẹ́ orúkọ yín ní pápápá sá ẹ má bínú àti ibi tẹ́ ti ń pè wá àti ìbéèrè yín sà. ok Matthew. kí lẹ wí sà. Okay. 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 nǹkan tó ń béèrè yẹn tó ṣe kíní yẹn ó ṣe mọ́ra tọ́lọ́mbà ti fún ní bá mo ṣe pé irú ẹ̀bùn báyẹn tó jẹ́ pé ó lè ṣe nǹkan ọmọ ẹ̀ mọ́ra kò sí nǹkan tí ó burú níbẹ̀ kò sí nǹkan tó burú níbẹ̀. correct ti ẹ ní ló ṣe gbọ́ ọkùnrin ló lè ṣe self mo tiẹ̀ fẹ́ sọ pé káwọn ọkùnrin lọ kọ́ wọ́n ṣe máa lọ ṣe kó má kó lè gbé sára bẹ́ẹ̀. àwọn tàwa pè ní exercise ó láwọn exercise bọ̀ kò ń ṣe pé kó máa wá létà. rárá ó máa wá ṣùgbọ́n nǹkan táwọn ń béèrè ni pé tí ò bá wá kó wá fi ilẹ̀ kí wọ́n máa fi ṣe parí tí ò wá ní wá. irú ìtàn fi ṣe tí ò wá yẹn tá a bá wò dáadáa ó lè jẹ́ pé bí ọkùnrin yẹn ní àìsàn tí ó yẹ pé kò tiẹ̀ ní àtọ̀ rárá. wọ́n sẹ̀ náwọn làwọn ṣe nǹkan tó ń sọ nìyẹn wọ́n láwọn làwọn ṣe. tẹ́pọ̀ àwọn ló ṣe fún ara wọn létà ó yẹ kán fẹ́ rí ó máa tẹ́ bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa di wàhálà lọ́jọ́ iwájú. nǹkan tó ń fẹ́ mọ̀ gangan nìyẹn. lọ́jọ́ iwájú. okay all right sir. hello. wọ́n ní tó gbẹ bá ti ń gbẹ yí kẹ́ mú mi. hello. hello. ẹ káàárọ̀. ẹ jẹ́ bá a gbóhùn sókè sá ẹ kó àjìn. láti Ìjẹ̀bú Rẹ́mọ Ìpẹ́rù Rẹ́mọ. ẹ jẹ́ bá a gbóhùn sókè sá kó lè ká lè gbọ́ yín sà. okay.
pé kò lóyún ó dẹ̀ ti tó bí how many years ẹ ti fẹ́ra yín? 4 years. ok ẹ mọ nǹkan tá a máa ṣe sà a máa fún yín náà a máa ṣì pé nọ́mbà dókítà kẹ́ pé dókítà iṣẹ́ wọn gangan nìyẹn kẹ́ pé wọ́n lẹ́yìn ètò ẹ ṣé sà. hello ẹ kú àjíhun. yes sir ẹ jọ̀ọ́ sá orúkọ yín àti ibi tí.